àwarawa ní má bà àwarawa ní má bà o ẹ jẹ́ ká mètò ara wa Olúgbọ́n ó dọwọ́ rẹ Àrẹ̀sà ó dọwọ́ rẹ. Orin ní Odùduwà kọ nígbà tó lọ fi ẹ̀mí ìmoore hàn sí Òrè Mabà Òrè Ọ̀tún Èkìtì. Ìgbà tó débẹ̀ ó fẹ́ gbé ìjọba lé Ọ̀rànmíyàn ọmọ ẹ̀ lọ́wọ́ tó ti mọ̀ pé àsìkò ti ń dé torí Òrè Ọ̀tún Èkìtì ló dúró ti baba nígbà tí ojú baba fọ́ tó ní kí ọwọ́ ọ̀bọ̀kun kó lọ bu omi òkun wá kó lè fi la ojú baba, ìyẹn Odùduwà. Nígbà tó dẹ̀ lọ láti lọ dúpẹ́ ní ọwọ́ Òrè Mabà, àwọn àgbàlagbà ti wá wò pé orin yìí ó ti di orin awo, ó dẹ̀ ti di ohun fẹ̀ táwọn èèyàn gbọ́dọ̀ máa kọ. Onírú èèyàn tó lè mọ̀ nípa orin ọ̀hún àti ohun tó gbé ṣe ní ọjọ́ náà pé kíndọ̀mù tí ọmọ òun máa dálẹ̀ o pé kán lọ ṣe àtìlẹ́yìn fún nítorí pé àwọn Ọ̀yọ́mèsì wọn ń ṣe ọmọ Odùduwà o. Gbogbo wọn wá. Odùduwà kọ́ ló bí Olúgbọ́n, Odùduwà náà kọ́ ló bí Àrẹ̀sà. Ìkòyí Odùduwà kọ́ ló bí wọn o, kán má máa ṣi ìtàn gbé sí inú ara. Nígbà tí Ọ̀rànmíyàn dẹ̀ gbéra tó fi ṣe olórí tó lọ dá Ọ̀yọ́ lẹ̀, láì sí bàbá kò lè sí ọmọ. Ìdí tá a ṣe gbà pé Ifẹ̀ ni orírun wa nìyẹn. Ifẹ̀ tó jẹ́ orírun wa, láì sí Odùduwà kò sí Ọ̀rànmíyàn, láì sí Ọ̀rànmíyàn kò sí Ọ̀yọ́. Nítorí ìdí èyí, ẹni tó bá wá ń gbé síra pé Aláàfin ó ju Ọ̀ọ̀ni lọ, ìtàn bú ni o, pé kán má lọ máa pa àwọn ìtànkítàn àbí ìtàn ọ̀rọ̀ láti máa fi dárìkì sílẹ̀ àbí tẹ̀m̀bẹ̀lẹ̀kun láàrin àwọn méjì. Nítorí pé bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn ti sọ̀rọ̀ pé kí ẹnikẹ́ni kó yé lọ máa tún ìlú ẹ̀ ṣe, ká má tún sọ̀rọ̀ lórí èmi jù ẹ́ ìwọ ò jù mí. Eléyìí wà lórí ojópo tí ò tí ì pọ̀ ọdún kan, tí ò tí ì pọ̀ṣù mẹ́fà, ṣé wàhálà ló yẹ kó máa fà? Gbogbo tó yẹ kó jẹ wọ́n lógún, bí epo ṣe máa ké bí eku, tẹ́já ó máa ké bí ẹja, tí òde ìlú ó tòrùn pípẹ́ ìwọ ojú mi èmi ojú ọ, kí la fẹ́ gbà ń bẹ́? Tẹ́ bá láti gba àlàáfíà láàyè, kò yẹ kí gbogbo ìpòrógan yẹn wáyé mọ́. Gbogbo ìgbàlódógóje ni èrò ọ̀wáyà. Ṣebí Ọ̀rànmíyàn tó tẹ Ifẹ̀ tó tẹ Ọ̀yọ́, tẹ́bí Ifẹ̀ ló ti lọ. Bó lẹ́sẹ̀ pìtàn Ọ̀yọ́ tẹ̀ ní sọ Ifẹ̀, bó lẹ́sẹ̀ sọ Ifẹ̀ tẹ̀ ní sọ̀yọ́. Ifẹ̀ sì lolú, olúkólú kan yìí tọ́ ni. Ẹnìkan yìí gbá yẹkẹtẹ kó tó erin, èyàn yìí gbá yẹkẹtẹ kó tẹ́fọ̀n, olúkólú kan ò tọ́ ni. Pàṣẹ bá ń ọ̀dà. Torí ìtàn wà nígbà tí Ọ̀ọ̀ni tó fẹ́ bẹ̀rẹ̀ sí í jáde, torí Ọ̀ọ̀ni kúrò ńlé tẹ́lẹ̀. Nígbà tí Ọ̀ọ̀ni fẹ́ bẹ̀rẹ̀ sí í jáde, lọ́jọ́ tí òyìnbó wá tó ní ìjà ń ṣẹlẹ̀ láàrin Ẹ̀pẹ̀ àti Àkárìgbò tó ń jà lé adé, wọ́n gbéra wọ́n lọ sọ́yọ́. Aláàfin ní tó bá jẹ́ ìjà adé, àwọn ìní baba tí ń ṣe Ọ̀nìrìṣà. Nígbà tó dẹ̀ gbéra, ó níbọ̀ tó bá jẹ́ ilẹ̀, òun ní agbára. Nítorí pé ọ̀rọ̀ aládé, Ilé Ifẹ̀ ló ti ń ṣí adé fún àwọn lọ́balọ́ba lákọ̀ọ́kọ́ kó tó di pé oníkálùkù bẹ̀rẹ̀ sí ní adé tiẹ̀. Bí a ṣe ní adé arè tán fi ń ṣọdún ọlọ́jọ́ ní Ilé Ifẹ̀, bẹ́ẹ̀ la ní adé ṣẹ́ṣẹ́ fún tó wà lọ́wọ́ àwọn ọmọ Ọbàtálá. Nítorí ìdí èyí, káyé fi ọ̀rọ̀ èmi jù ẹ́ ìwọ ò jù mí, àti pé Odùduwà kọ́ ló bí Ọbàtálá o. Ọbàtálá náà wọ́n ní bàbá tiwọn. Ifá tó tẹ̀wọ́ ọ̀bàrà òtúání. Ọ̀bàrà òtúání òdì ni wọ́n wúre wò ó. Kíní náà, Ifá tó tẹ̀wọ́ ọ̀bàrà òtúání. Ọ̀bàrà òtúání òdì ni wọ́n wúre wò ó. Tẹ́ ẹ bá dé pópó, wọn á ní káwọn òkú tọmọtọmọ. Ewé àjàalẹ̀ kì í rú,
ọ̀ràn tá a mọ̀ tẹ́lẹ̀ kì í boni lábo adífáfá ti mọ jọ̀ àti mọ jọ̀ ló ṣàwọ̀ báwa ti ń ṣe Ọ̀ṣun àti mọ jọ̀ ló ṣà wọn níwò ẹni tó bá fẹ́ kóun yè yóò wá sọ pé ìwà kí n kú o kó tó bẹ́ẹ̀ ní kí n kú. n tí ó sọ fún òòṣà yẹn nìyẹn Tí sì sọ ìdàkejì pé- ẹ̀ ní òòṣà ó dá padà tí sì sọ ni pé kí iye. òdì ni ẹ ń súre wò ó tẹ ẹ bá dé pópó wọn ní káwọn òkú tọmọtọmọ tí ọba Ràṣídì bá ń ṣe nǹkan lódìlódì kò jẹ̀bi kò jẹ̀bi. alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ aṣojú wọ́n ń gbowó fún un láti ilẹ̀ Lárúbáwá iṣẹ́ owó tó gbà ní í ṣe gbogbo kẹtẹkẹtẹ tí ń wí tí ń tọ òdì iṣẹ́ owó ní í ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin náà wo bó ṣe ń lò gbèsè ayé rẹ̀ bí èèyàn bá ti mọ mẹ́tẹ̀ẹ̀ta kò sí ọ̀rọ̀ tó bá Olúwo lè sọ tó yẹ kó jọyàn lójú kò yẹ kí wọ́n máa ka ọ̀rọ̀ ẹ̀ sí ìyẹn dúró ń bẹ̀ àtàrí ọba nílẹ̀ tí o ẹ̀tọ́ èèyàn bá bọ̀wọ̀ fún àṣà fún ìṣe rẹ̀ kò ní máa ṣe gbogbo nǹkan lòdì sí bí ìran nǹkan àtìrandíran rẹ̀. ẹ̀tọ́ bá sì ti sọ pé ará ajọ́ ń gọ̀ àti ìrandíran bàbá ẹ̀ ní bú nígbà tí èèyàn ò bá ti bọ̀wọ̀ fún èèwọ̀ wọ́n ní èèwọ̀ kì í lọ igbè kámọ̀ níjọ́ tó bá dé inú ogun ọmọ tí bàbá rẹ̀ kú ó sì ní òun ó sùpò ìyá òun èyí ti rí àwọn àbúrò bàbá rẹ̀ ń bẹ náà ń lára òun ó ṣe àsùpò ìyá rẹ̀ lòun ó sùn ó sì súyà rẹ̀ ló gbà ariwo pọ̀ ẹ fi ilẹ̀ ìyá rẹ̀ tó bímọ 5 fún un àwọn èèyàn wá ń wò pé ṣé nǹkan ń bẹ tí ń jẹ́ ìwọ̀sán kó sí. pé tó bá jẹ́ pé èèwọ̀ wà ní ṣé kí lè wọ̀n wò tó fi bí tí ìyá ẹ̀ ti bímọ 5 fún un. èèwọ̀ gan wá jáde níbi tí wọ́n gbé ń tayò ó lóun èsè tán tó ń béèrè ni. nígbà tí ó yá nígbà ó sì jẹ́ pé iṣẹ́ oko ni wọ́n máa ń ṣe láyé ìgbà náà ló bá lóko ó kó àwọn ọmọ wọ́ pé àgbè ẹ lọ pọnmi wá o kí wọ́n tó dáná iṣu tán ká ṣe ìwọ wá lọ dúró ní odò bí ọmọ ti àgbè bọmi báyìí lèwọ bá tẹrí ọtẹ ọmọ yẹn rí odò bá gbé yẹn lọ. odò gbé lọ kò ì tó dé ní ẹnìwọ náà lọba èkejì náà lọ ìgbà tí ó dé etí odò àgbè nìkan lórí pọ̀ náà tún ti tẹ àgbè bọmi ìwọ tún tẹrí ọmọ 5 ìwọ tẹrí níjọ́ kan náà ìyá wọn amọrẹ táyé ọmọ tí wọ́n ṣe ní padà tí wọ́n ṣe lódò. pé náà ti tẹ ọsẹ bá ìwọ tó tẹrí. ìwọ wá dá ẹjọ́ àwọn mẹ́fẹ̀ẹ̀fà. ní ẹ bá gbé àṣé ìwọ ò tí ì ṣe tán ní ìwọ ìlọ ìgbì kámọ̀ tẹnìkan bá ń ṣe nǹkan tí ẹ ń pé kò dáa tí ọjà wọn bẹ fi sáfìlẹ̀. tí ó bí ni ó béèrè. kò tí ìyá ni ìwọ ìlọ ìgbì kámọ̀ ṣe rí ìdí tí wọ́n fi máa ń pé ọba yìí sí àtàrí ilẹ̀ láì ìgbà wáṣẹ̀ ẹni tí ó bá jọba tí ẹ bá ti bí báyìí ni àmì ó ti wà lára rẹ̀ pé ẹni tí ó jọba ni ó ní nǹkan tí ó wù láàrin orí rẹ̀. ọba kan sì sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta. Ọ̀rúnmìlà ló wá ṣe fá tí kinní yẹn ò fi máa jáde mọ́ là fi lè dá àmórí afọ́jú lẹ́gbẹ́ àmórí olóyè ojú lásán báyìí ò lè dá èèyàn mọ̀ pé tó bá yà ó sì jọba o ṣùgbọ́n wọ́n máa ń mọ̀ nígbà ìwáṣẹ̀ tó wá ti rí nǹkan yẹn lórí tó bá ti rí kinní lórí rẹ̀ wọ́n ta ọba àtìgbà náà wọ́n ti máa kẹ́ àtìgbà náà wọ́n ti máa ṣe lọ́jọ́ wọn ò ní jẹ́ ó jáde wọn ò ní jẹ́ ó ṣe wọ́n mọ̀ ṣe wọ́n fẹ́ mú kinní kan wọ́n bá mú nígbà tí wọ́n ti wá jẹ́ kí kinní yẹn adé tí ọba ọ̀kọ̀ọ̀kọ̀ dé gan Ọ̀rúnmìlà ló dé adé fún ọba pé ọba yìí jáde pé wá rìn lọ kó o ṣe ọlá tìlù tìfọn kan lù ọ wá rìn lọ wọ́n lù wọ́n fọ èrè pé wọ́n ní ọba ń rìn ìjà o ọba ń rìn ìjà o
ọba ń rin jaun ọba yìí jáde tẹ́lẹ̀ wọ́n yìí lọ ọbì kankan ìdí tẹ́ ẹ fi pé kí ọba tẹ́ ẹ bá bí kò sọ́kùnrin míì tí wọ́n bí ń jọ náà. Kábíyèsí. tí ọba wọ ayé òun nìkan ní ọjọ́ ọkùnrin. ní gbogbo ibẹ̀ yẹn nílùú yẹn òun nìkan ní ọjọ́ ọkùnrin. níjọ́ tó wáyé yẹn. kíní àmì yẹn ó sì wà ẹ fi mọ̀ pé ẹni tí yóò jọba ni. Olúwa o. ní tí àwọn bàbá wa tí wọ́n fi ń ṣe ìdí tí wọ́n fi ṣe ọba lọ́jọ́ nu pé ẹni àmì. so bóun ṣe ń ṣe àtàrí lẹ́ẹ̀mí ìsìn ó lè má ṣe ní nǹkan kan torí pé kò gba gbogbo ìlànà yìí wá. Kò gba ìlànà yẹn wá. àwọn míì ojú ilé ni ẹ bá wọlé àwọn míì àgànná ni ẹ fò wọrọ. tẹ wá lè fi ẹni tó gba ojú ilé. tọ́jú pé gbogbo tí wọ́n kó sílẹ̀ ẹ̀lẹ́ ló ti rí kó tó débi tí ń lọ. pẹ̀lú ẹni tó àtẹ̀jọ́ kan fò bọ́ọ̀lẹ̀. kọ́rọ̀ ọba Olúwo ṣe rí nù. kò mí ò tẹ̀rù kọ́rọ̀ rẹ yẹ kó máa jọ kò yẹ kó jọyàn lójú. Odùduwà kọ́ ló bí wọn ká má máa fi ẹ̀bà lẹ́kọ́ bọ̀ lójú ká máa pè ní náírà nítorí ìdí èyí ká mọ ohun tá à ń ṣe. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó yà mí lẹ́nu ẹ̀ ń dákọ̀ Ọ̀tún Èkìtì ìlú Ọdúnládé Adékọ́lá kí ni Èkìtì Ọ̀tún Èkìtì àbí kílẹ̀ pé Ọba Èkìtì àbí kílẹ̀ pé kí ló ní í ṣe pẹ̀lú Ọọ̀ni. nǹkan tó ní í ṣe ni pé nígbà tí kò ní nǹkan tó ní í ṣe lẹ́yìn tí Odùduwà ti lọ fẹ̀mí ìmoore hàn tó débẹ̀ torí olóore mi náà sọ di oore ti Ọ̀tún Èkìtì ó wá lọ sọ fún ó ní tóun bá ti kú o pé ẹ̀yẹ ìkẹyìn tó máa kọ́ fún un ni pé kó tó di pé ẹnikẹ́ni tó máa gbọ́ sí òkú kí ọba Ọ̀tún kan ránṣẹ́ sí lẹ́yìn tó bá ránṣẹ́ sí ọba Ọ̀tún Èkìtì lẹ́yìn náà ni kó ránṣẹ́ sí Aláàfin. ọ̀tá lè dọ̀rẹ́ ọ̀rẹ́ lè dọ̀tá ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yìí ẹ dákun nígbà tá a ti wà láyé kójú àná rí dáadáa rẹ̀ ká má má sọ̀tàn £1 million ní wọ́n fi kọ́ Premier Hotel nìbàdàn a ní gbogbo industry tí ẹ ń ṣe a ní Láfíà canning industry tí ẹ bá fẹ́ jẹ ọbẹ̀ ẹ̀gúsí ní gbogbo ìgbà wọ́n ti ń fi sínú agolo tí ẹ bá dà sí ni tó ṣe ọbẹ̀ ẹ̀gúsí mi ò ní mọ èyí tó wà ní agolo mango à ń jẹ for the 9 months of the year là ń jẹ mango nígbà tí wọ́n fẹ́ ṣe di Tiger and Jinfuma middleweight championship of the world 1964 nígbà tí Jack Solomon tó máa promote yẹ ó wá inspect ó wá yẹ gbogbo àǹfààní tó wà ńbẹ̀ nígbà tó dé ní toilet ó ní kàn mú toilet paper wá ó ka báyìí ó sọ sínú water closet ó press 60 yẹn báyìí ó sì kà 1 2 3 ó kà dé 10 seconds kí ni ẹ stop only your technician are very very good they are expert wọ́n fẹ́ jàjà lálẹ́ bó wá sí jàjà lálẹ́ tí bó láti ríra wa wọ́n wá ní ká wá sí Liberty Stadium nírọ̀lẹ́ wọ́n tan floodlight ó sì mú coin ó ta sókè ó ní kan mọ́ mu ó ní tá a bá dúró bí tá a bá lè wo side wo ló face up ó ní náà yàn ọ̀dà nígbà tó ní olóda ó ní this is crown side only your engineers are one of the best in the world. Jack Solomon. tó jẹ́ ọmọ bíbí inú òun láti Aláàfin ìgbà yẹn náà máa ránṣẹ́ lọ sí ilẹ̀ Bìíní wọ́n dẹ̀ máa ń gbé àgbò dání láti lọ máa fún wọn. so nítorí ìdí èyí kì í ṣe àwa sọ pé bóyá à ń discriminate pé bóyá Aláàfin ju ọba ilẹ̀ Bìíní tàbí Aláàfin Òjú ìyẹn kọ́ làwa wá ṣe ń bí ṣùgbọ́n ohun tí Ọ̀rẹ́ ní ṣe pẹ̀lú Aláàfin tí ẹ béèrè lè mọ yànnàná ẹ̀ fún yín pé tí ọba Ilé Ifẹ̀ bá ti kú tí Ọọ̀ni bá ti wàjà kó tó di pé ẹnikẹ́ni tó gbọ́ Ọ̀rẹ́ ló máa kọ́ gbọ́ Ọ̀rẹ́ ló máa wá
gbéra tó máa lọ sọ fún Aláàfin tí Aláàfin aníṣẹ́ ti dé ọ̀dọ̀ ọba Bìíní ṣé ó tiẹ̀ ti bò gbọ́ nítorí pé àwọn náà máa gbọ́. Ṣùgbọ́n ní ọdún kan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ òṣèlú ní bàbá wa Bọ́lá Ìgè tó ké jáde ní orí rédíò tó bà àṣà tí ó ti ń bọ̀ láti ọ̀nà jíjìn tó bàjẹ́ tó lọ announce lórí ìkànnì ayélujára tó ní Ọ̀ọ̀ni ti wàjà o, ibi tí àṣà òun gbé parí sí nìyẹn. Ẹ lè tún lọ tọpinpin ẹ̀ láti lè mọ̀ sí. ẹ jẹ́ wípé ṣé ọba Benin ju Ọ̀yọ́ lọ ó ju Aláàfin lọ? Ọba Benin a lè sọ pé ó ju Aláàfin lọ nítorí pé kó tó di pé a dá Ọ̀yọ́ ni wọ́n ti rán Ọ̀rànmíyàn kúrò lé. Tẹ́ bá dé ilẹ̀ Bìíní ẹ rí ère kan tó wà nílẹ̀ Bìíní tí ó mú àbìdá lọ́wọ́, ère Ọ̀rànmíyàn ló kọ́ gbé ẹṣin wọ ilẹ̀ Bìíní tí a mọ̀ sí ilẹ̀ Ìgòdò mí Ìgòdò. Ìgòdò mí Ìgòdò. Bẹ́ẹ̀ ni. Agbẹ́yìn lọ. So nítorí ìdí èyí ìbínú ló fa ìgbà tí òyìnbó dé tó fi sọ di Bìíní. Torí tẹ́ bá ń gbọ́ lórí ìkànnì ayélujára arákùnrin kan wà tó ń pè ní Professor Honourable Patrick Ọbáyagbọ̀n tó bá wà ní gbàgede tó bá ń sọ̀rọ̀ á lòun ọmọ Ìgòdò mí Ìgòdò lòun nítorí pé orúkọ tó ń jẹ́ ní ilẹ̀ Bìíní tẹ́lẹ̀ nìyẹn. Ó dẹ̀ ní ìtàn tó rọ̀ mọ́ nítorí pé tí ẹ bá tún wo ẹsẹ̀ Ifá àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tẹ́ bá lọ sínú Olóhùn méjì ó ló ní dandan mẹ̀rẹ̀jẹ̀ ó dífá fún ọba Àdó Ògènùwà. Lára àwọn táìtù tó ń jẹ ní ilẹ̀ Bìíní nìyẹn Ògènùwà. Mi ò wá mọ bẹ́ẹ̀ ń ṣe fẹ́ pé ti yín o bóyá Òsànùwà àbí ohun tó bá wù kẹ́ pé torí Ifá tọ́ka sí. Àwọn ibi tí Ọ̀rúnmìlà dẹ̀ nípalé lórí Olóhùn méjì tá à ń sọ aládé Ifá ni kì í ṣọmọ Fá ká sọ pé bóyá kò mọ ohun tó ń sọ. So tí rẹ́fẹ̀rẹ̀nsì bá wà fún kankan a máa rí bí fi ẹsẹ̀ lé ẹni tó bá rí pé ọ̀rọ̀ yìí ó kù síbì kan kó lọ tọpinpin ó tún padà wá. A jẹ́ pé nínú Aláàfin àti Ọọ̀ni ta làgbà? Mo ti sọ̀rọ̀ kan ẹ jẹ́ kí n wọ inú ọ̀rọ̀ Ifá kékeré kan. Ifá kan wà tí a ń pè ní Ẹ̀bàrà Ìnìkòsì. Ó ní ẹ̀bàrà lọ́tún Ìwòrì lósì, ó ní ẹ̀bàrà Ìnìkòsì. Ifá má kó mi ní iye lọ Ẹ̀bàrà Ìnìkòsì. Ẹ̀túbírí finú igbó ṣe lé, àgbà òkété finú òkìtì ṣe ìyẹ̀wú, ìgbà kan wákàn kan finú odò ṣe tiwọn. Dífá fún àgbà kan tó lòun ò nínú akọ́rọ̀ sí. Ọ̀rúnmìlà lèmi máa nínú akọ́rọ̀ sí o nítorí tímọ́tímọ́ ni àbá ewúrẹ́ mọ́ ewúrẹ́ nínú. Ìyẹ̀rùsù ló ní kọ́gbọ́n rere sùn sínú mi, orógbó ló ní kí iye tèmi ó gbó, àtàrẹ kì í bímọ tó ṣì. Ẹ̀bàrà Ìnìkòsì. Nítorí pé tí a bá ní ká máa fà lọ fà bọ̀ a kàn máa ṣàtótónu tí ò ní ohunkóhun ni. Nítorí pé nínú Ifá irú àwọn èdè àìyedè yìí náà wáyé tó yẹ pé àwọn kan ní Èjìogbè ni bàbá, Ọ̀ṣẹ̀túrá tún ni bàbá, wọ́n wá ní Àràbà ní bàbá ẹni a sì bálábà tún ni bàbá. Ìyẹn wà fún àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn kan lọ tu àdìtú ọ̀rọ̀ Ifá nìyẹn. Nítorí pé nínú Ifá Èjìogbè la mọ̀ sí bàbá. Wọ́n ní Ifákífá kì í borí Èjìogbè nítorí pé ekunkékun kan wọn èrùn kan borí ekun asín, èèràkéèrà kan wọn èrùn kan borí ìkànnmọ̀dù. Èjìogbè tá à ń sọ yìí lọ́jọ́ kìíní àná nígbà tí àwọn Ifá àwọn aládé Ifá tó ń bọ̀ tí gbogbo wọn ti ṣàsùnpìyè ọ̀nà Bìíní ni Èjìogbè ló ṣílẹ̀kùn fún wọn. La máa wá ní Èjìogbè la máa wá ní ọ̀sẹ̀ méjì la máa ní Ọ̀ṣẹ̀túrá ló ṣílẹ̀kùn fún Èjìogbè tí Èjìogbè wá ṣílẹ̀kùn fún àwọn aládé Ifá tó kù. Nítorí pé tí ò bá sí bàbá kò sí ọmọ o. Láìsí Odùduwà àwọn àgbàgbà pé bóyá Ọ̀rànmíyàn kì í ṣọmọ Odùduwà lápá àbìkan. Àwọn míì wà pé bóyá òun àti àkọ́bí ẹ̀ náà bá sùn tó fi bí Ọ̀rànmíyàn, ìyẹn náà apá àbí míì lọ́dọ̀ àwọn àgbàlagbà. Ṣùgbọ́n láìsí bàbá kò sí ọmọ, láìsí Odùduwà
kò sí Ọ̀rànmíyàn, láì dẹ̀ sí Ọ̀rànmíyàn kò sí Ọ̀yọ́ Aláàfin. tàwa làgbà náà méjèèjì. Ọ̀rànmíyàn tó jẹ́ Ọ̀nìrìṣà òun làgbà o. Ọ̀nìrìṣà ju ó ju Aláàfin lọ. ṣáláàfin ọ̀dẹ̀ gba gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. nítorí pé Ifẹ̀ ti wà kó tó di pé a dá Ọ̀yọ́. bíi ti bò. Ifẹ̀ ni orírun gbogbo àwa ilẹ̀ Yorùbá, nítorí pé kán tó bí Odùduwà wọ́n ti ń jọba nífẹ̀ tí ì ń ṣòní. Àwọn àgbà kan gbà pé wọ́n ti jẹ ọba 93, àwọn kan gbé gègé lé lórí 97 lọ́dọ̀ àwọn àgbàlagbà. Nítorí pé ọ̀rọ̀ Ọ̀fà kan náà jẹyọ. Kí ló fà á tí mo fi ń lo ọ̀rọ̀ Ọ̀fà ni pé èmi babaláwo Akérèfínú Ṣọgbọ́n ló ń bá yín sọ̀rọ̀. Ó ní òun àpọ̀ yọ̀bùyọ̀bù má kún olórí burúkú èèyàn lójú, torí olórí burúkú èèyàn tó bá dífá fún a ní kò sí nǹkan kan bẹ́ẹ̀. Bọ́ ayé tá a wà wọ́n ní spiritual ló ń control physicality. Ẹni tí ò bá gbà lẹ́rọ̀ ayé àgbà léle, nítorí pé nǹkan tí òòṣà òkè bá ní ká mọ̀ òun la máa mọ̀, nǹkan tí ò bá yọ̀ǹda fún wa ká mọ̀ a lè mọ̀. So nítorí ìdí èyí pé a fẹ́ máa tọpinpin ilé rògbòdìyàn ló máa dálẹ̀. Ṣùgbọ́n àwọn ọba tó ti ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ojú bàbá fọ́, ojú Odùduwà, tí ọwọ́ Bọ̀kún tó fẹ́ lọ bu omi òkun wá, ilẹ̀ Ìjẹ̀bú náà gbà kọjá lọ. Àwùjalẹ̀ kẹrin sí ìkarùn náà ti ń jẹ́ ńgbà yẹn. Ọ̀yọ́ ò tí ì wáyé o. Àwùjalẹ̀ gan tó ju Ọ̀yọ́ lọ. Kí lẹ̀ ń gbé ṣeré bí ọmọ ejò yìí? Àwùjalẹ̀ tó ju Ọ̀yọ́ lọ. Ọ̀yọ́ gan mọ̀ bí lóòkọ́ o. Àwùjalẹ̀ tó ju Ọ̀yọ́ lọ. Bàbá wa Àwùjalẹ̀ ó ti wà, nítorí pé ẹ̀yìn tí Odùduwà kú, ẹni tó bá fẹ́ ní mò ń parọ́, ẹ̀yìn tó Odùduwà kú ni ìdásílẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀. Torí Ọ̀yọ́ tó ti wà ti pọ̀. Lákọ̀ọ́kọ́ Ọ̀yọ́ Kàtúngà tó jẹ́ pé àwọn ará Ghana ní ọ̀dọ̀ àwọn onínàná, nítorí pé ìdí tí ọ̀rọ̀ fi débẹ̀ ni pé ní ìgbà yẹn tí ọba Ghana bá kú wọ́n ń gbórí ẹ̀ bọ̀ wá sílé Ifẹ̀ láti wá sìn, nítorí pé wọ́n ní ọ̀run tí wọ́n ń bẹ̀. Wọ́n wá béèrè pé ẹ̀yin ará bí kí ló dé, ìgbà wo lẹ fi dé ibí? Wọ́n ní bí òṣùpá 6 làwọn lò ní ojú ọ̀nà, torí pé ọjọ́ 5 ni Yorùbá fi ń ka òǹkà ọ̀sẹ̀ nígbà yẹn. Ọ̀rọ̀rún wọ́n fi ń ka ọ̀sẹ̀. Wọ́n wá ní ọ̀hún jí o, ìdí tó ṣe ní kó máa sin ọba wọn sọ́hún nìyẹn, pé torí pé ó jìnnà ju ọ̀run àsàǹtẹ̀ lọ. Ìyẹn láwọn onínàná. Ṣùgbọ́n ohun tó mú Aláàfin lágbára tó fi gbìyẹ́ ni pé ní ìgbà ogun tí agbára dé fún Aláàfin, Aláàfin ló fi ogun gbalẹ̀ fún gbogbo Yorùbá nípa pé military regime tó dálẹ̀ ní Ọ̀yọ́. Torí kó tó di pé ìṣèjọba tí wọ́n ń lò ní Ilé Ifẹ̀ náà gbé lọ sí Ọ̀yọ́, bí pé wọ́n tún padà refundamenti ẹni. So ògo ìwà bò áyà débi pé òkìkí Ọ̀ọ̀ni, òkìkí Aláàfin ó wá bò áyà lọ sí gbogbo lẹ̀kílẹ̀, nítorí nǹkan tó ń jà lé ni pé afinijoyè má finijoyè ló fa ìjàkàngbọ̀n tó wà nílẹ̀. Pé ìjẹ́ Aláàfin ìjẹ́ Ọ̀nìrìṣà lè fìyàn jẹ oyè Olú ọmọ àbí kí ni wọ́n pè, Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Rárá o, Aláàfin Ọ̀nìrìṣà ò lè fìyàn jẹ Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá o. Torí ìdí ni pé àwọn tí wọ́n ń pè ní Yorùbá ni ẹ̀yà ti Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Yorùbá. Ìgbà tó parí ogun Kírìjí, Núpé ti wà, àwọn Yewa wà, Ẹ̀gbálúwẹ̀ wà, gbogbo wọn wà ní ìletò tiwọn. Ṣùgbọ́n wọ́n wá ní ká máa jẹ́ orúkọ kan. Ọ̀yọ́ gangan ni Yorùbá.
tí a bá dẹ̀ fẹ́ jẹ nítorí ìdí ni pé láti ìgbà tí aláyé ti dáyé tí Aláàfin Àjàgbó ti dá oyè Kakanfò lẹ̀, torí Aláàfin Àjàgbó ló dá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀, Ọ̀nìrìṣà ò lè fìyàn jẹ Kakanfò nítorí pé oyè ilẹ̀ Yorùbá ni Aláàfin nìkan ló tọ́ láti fìyàn jẹ Kakanfò. Tí àwọn èèyàn bá tún wá gbé gègéle pé Kakanfò mélòó ló ti wà, àwọn kan ní Kakanfò 15, ìyẹn 15, àwọn kan ní 14 lápá ibì kan, ṣùgbọ́n Ẹdùn tí ń ṣọmọ Gbọ̀ngán kì í ṣojúlówó Kakanfò torí pé Adégún Oníkòyí ló fi jẹ Kakanfò. Ìdí nìyẹn. Ṣùgbọ́n tí Ọ̀nìrìṣà bá fi jẹ Olú ọmọ ilẹ̀ Oòduà kò sí láì fi ń bẹ̀. tá a bá wà wò dáadáa tá a làgbà nínú Olúwo àtàláàfin. torí Olúwo kò ní gbà pàláàfin jò lọ. Bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn ti sọ, ó ní nígbà tó dífá lòdì ní Solúwo. Ẹ jẹ́ kan fi ti Olúwo lẹ̀ fún. táwa làgbà nínú Olúwo àtàláàfin. Olúwo náà ò lè máa bá Aláàfin takàngbọ̀n pé òun ju Aláàfin lọ, nítorí pé awuyewuye kan wá pé nígbà tí Ọ̀nìrìṣà fẹ́ jẹ oyè, àwọn kan ní Olúwo ní òun lòun fọ̀ ní jẹ, kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀, nítorí pé ẹni tó bá fẹ́ joyè kéèyàn má ju àràrá àṣà wa bá yín pé ẹni agbẹnusọ láyé ibì kan lélẹ̀ jẹ́ kóun náà lọ wá àtìlẹ́yìn ẹ̀, àtìlẹ́yìn lásán ni. Olúwo ò lè fi Ọ̀nìrìṣà jẹ, kò dẹ̀ lè fi Aláàfin jẹ, ṣùgbọ́n o gbogbo nǹkan tá à ń sọ yìí ló ti ní gẹ̀ẹ́sẹ̀tì. ọba wo ló lè folúwo jẹ? Olúwo ọba aládé ìṣẹ̀ǹbáyé lolúwo. Olúwo jẹ sí àyè tiẹ̀ torí pé gbogbo àwọn ọba tó jẹ́ ọba first class ló ní ìyá adé lọ́wọ́. Olúwo yìí ń ṣe ọba kékeré ni, ẹ má jà rídíkù Olúwo. Olúwo ọba ní Ìwó ni, ló dẹ̀ ń ṣàkóso ìlú Ìwó. Tẹ́ ẹ bá dé Ìwó lẹ máa mọ̀ pé àwọn tìlú ẹ̀ náà fẹ́ràn ẹ̀. Báwọn èèyàn ò ṣe gba tiẹ̀, èmi lè má gba tolúwo, kẹ́yìn náà má gba tolúwo, ṣùgbọ́n àwọn aráàlú ẹ̀ wọ́n gba tiẹ̀. Olúwo náà ò lè jáde pé òun fẹ́ lọ fi Aláàfin jẹ, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ókè, ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ nípa ọba Òṣogbo, ọba Gándì lóṣogbo, ní Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́, àwọn tí ò gbà fún gbogbo wọn ti padà gbà fún torí pé bàbá ni. So nítorí ìdí èyí ẹ má jà fi nǹkan tí ò tó nǹkan ká fi balẹ̀ Yorùbá jẹ́. Àtúnṣe ilẹ̀ Yorùbá là ń wá, àwa kó dàrú. Ṣùgbọ́n lórí èmi jù ẹ́ ìwọ ojú mi, kí gbogbo èèyàn lọ sówó agbéjẹ́mọ́wọ́, kí everybody kọkànjú mọ́ ìletò wọn, kó tún ìlú wọn ṣe. tá a bá wò dáadáa nínú gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí kò sí ní tá a gbọ̀n bẹ́ẹ̀. ṣé Olúwo gangan fún rẹ̀ ṣó lè tẹríba fún Ọọ̀ni? torí kò rí Ọọ̀ni gẹ́gẹ́ bí ó ní, torí a gbọ́ information ẹ̀ kan nínú ọ̀rọ̀ kan tó sọ lọ, ó ní kò sọba kankan tó jù náà nílẹ̀ Yorùbá. Mo ti parí ẹ̀, mo ní lòdì ló ń ṣolúwo. Gbogbo ọ̀rọ̀ kan èèyàn máa ń fèsì sí. Ṣé rí pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn èèyàn ló ń gbé awuyewuye ẹ̀ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n Aláàfin Ọ̀nìrìṣà ò fèsì sí. Àti pé bí òṣìṣẹ́ ṣe fèsì sí, oníkálùkù ti mọ ibi tó ń wà. Àwọn kan ló wà tó lọ ń pàtàn bú, tó ń pàtàn ọ̀rọ̀ láti lọ máa fi ba ilẹ̀ Yorùbá jẹ́. Olúwo mẹni tó jù ún, oníkálùkù mọ ibi tó ń ṣèjọba sí. Àwọn bàbá wa láyé àtijọ́, ó ní bí àwọn babaláwo bọ́n ṣe ń ṣàpọ́nlé àwọn àfáà, bẹ́ẹ̀ ló sì ní bí àwọn aláàfáà náà ṣe ń ṣàpọ́nlé babaláwo, torí pé àwọn kan máa ń mú ọ̀rọ̀ kan nípa òtù méjì tí a mọ̀ sí aládé Ifá tó ní òtù méjì ọlá sàlámà lékú àlékù ní sàlámà. Ó ní ọtí ẹjọ́
obì ìjà, ó dífá fún ọ̀tàrà jórijóri, ó dífá fún eléégún àsòótọ́, ó dífá fún bàbá àmàlé abẹ̀wò gbàgẹ̀rẹ̀. Àwọn bàbá yìí náà ti mọ̀ pé àwọn arákùnrin olóòótọ́ èèyàn ni wọ́n kó tó di nǹkan tán dà lónìí o. Nígbà yẹn kó tó di pé bàbá aláwo fọmọ ẹ̀ sí ọ̀dọ̀ aláàfáà pé kó máa kọ́ kéwú ń bẹ̀. Ìṣèjọba àpapọ̀ ni, tí ìfẹ́ ò bá sí irú ẹ̀ ò ní wáyé. Ó ní bí àwọn bàbá òun bó ṣe ń fìfẹ́ bára wọn lò, tí ẹrú mọ́ra ẹ̀ lẹ́rú, tí ìwọ̀fà mọ́ra ẹ̀ níwọ̀fà. Ìyẹn kọ́ ni ibi tí mò ń lọ, mi ò pe ẹnikẹ́ni lẹ́rú o, ṣùgbọ́n mo kàn fi pòwe gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà, ẹ má bínú sí mi. Pẹ̀lú gbọ̀ngàn tí à ń gbọ́ yìí, ṣé Aláàfin ṣó lè tẹríba fún Ọọ̀ni? Tí ẹ bá wo Aláàfin tó gbéṣẹ̀ nígbà tó máa kí bàbá wa Ọ̀nìrìṣà, fọ́nrán ẹ̀ ṣì ń bẹ, bẹ́ẹ̀ ni àwòrán ṣì ń bẹ, ṣe ló tẹ̀ kí Ọ̀nìrìṣà pẹ̀lú ọjọ́ orí ló fi tẹ̀ fún tó kí. Ẹni tó bá lóun ò rí kó lọ sí orí ìkànnì ayélujára kó lọ wá. Àrà ọlá ìfẹ́ àti ìwà ìtẹríba, Ọọ̀ni ò wá torí ẹ̀ pé bàbá tẹ̀ fóun kóun gùn lé lórí mọ́lẹ̀, kò sírú ẹ̀. Nítorí pé Aláàfin tó gbéṣẹ̀ àtàndá ìtàn ni, torí bàbá mọ̀ tán pọ̀. Nǹkan táwa ń wò ń sìn báyìí ni pé tẹ́ bá wò láàrin Aláàfin àti Ọọ̀ni, àwọn kan gbèrò yẹn kan wọ́n ní abọ́ rẹ̀ lọ ní sábọ̀ rẹ̀, mo fẹ́ kẹ́ yẹn náà ní ẹ̀fọn. Àwọn kan sọ̀rọ̀, tí ẹ bá lọ wo fọ́nrán kan tí bàbá wa kan ṣe, bàbá wa Ìdòwú Adékọ́gà bàbá Rómi, ó ní Ọọ̀ni rí òrìṣà ní abọrẹ̀ Ifẹ̀ ló padà jogún bàbá. Àwọn kan tún wá sọ pé bóyá ọmọ ọkọ àbí kì í ṣọmọ kọ́kọ́, èmi kọ́ mo sọ yẹn o. Níbi tí ìtàn lọ, nígbà tí Ọ̀rànmíyàn kúrò nílé Ifẹ̀ tọ́ran níṣẹ́ dé tòrutòru, tọ́ ní kó lọ sí òkè Ọya kó lọ bá àwọn tí ó já wọlé Yorùbá jà. Ìgbà yẹn kíní ló wà lórí oyè, Ọba Makin àkọ́kọ́, a ní Ọba Makin, Ọba Lùfọ̀n, Ògbògbòdìrin, Aláyémọrẹ, Ọba Makin àkọ́kọ́ ló wà ńbẹ̀. Nígbà tí ó máa débẹ̀, Olówu Òdùrùkú ló ní kó tó tulẹ̀ fún pé kó dúró. Nígbà tó dẹ̀ gbọ́ ìránṣẹ́ pé ọba ti wọ àjà ní Ilé Ifẹ̀ o, ló dẹ̀ gbéra. Military regime tí bàbá ẹ̀ ń gbé bọ̀ tó fi wá jọba, tán fi ní Odùduwà wá láti ilẹ̀ Mẹ́kà, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ìtàn bú ni, ìtàn ọ̀rọ̀ sì ni, torí pé kò ní ibi tó fi ẹsẹ̀ lé. Wọ́n ìdádé Mẹ́kà o, Odùduwà ò wá láti Mẹ́kà o. So nígbà tí Odùduwà bó ṣe wá fi military regime gba ìjọba nígbà tiẹ̀ náà ni Olówu tó dá ọmọ ogun jọ pọ̀ fún Ọ̀rànmíyàn tó fi wá gba ilé, tó Ọ̀rànmíyàn padà wá jẹ ọba sí Ọ̀yọ́, tó padà wá jẹ ọba sí Ilé Ifẹ̀. Torí ibi méjì l'Ọ̀rànmíyàn jọba sí, ó jọba sí Ilé Ifẹ̀, ó dẹ̀ tó jọba l'Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Ọ̀rúnmìlà tó ó jẹ ọba ní Ọ̀yọ́. Òun ló tẹ Ọ̀yọ́, Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́, ló ṣẹ̀ tó wá padà wá sí Ilé Ifẹ̀ tó tún jọba. Ok, Ọ̀rànmíyàn ó jọba sí Ilé Ifẹ̀, ó tún jọba s'Ọ̀yọ́. Ó jọba l'Ọ̀yọ́, lẹ́yìn tó ti lọ tẹ Ọ̀yọ́, ó tún padà wá sí Ilé Ifẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tó rán níṣẹ́ tí mò ń sọ, tí mo ní wọ́n rán níṣẹ́ dé tòrutòru, tó ti lọ tó padà wá, tó wá lé ọmọ ọba tó wà lórí ipò, lẹ́yìn tó wá lé ló wá jọba, kó tó di pé ìṣèjọba Ọ̀yọ́ bẹ̀rẹ̀ tán lọ dá Ọ̀yọ́.
nígbà tó máa padà sílé ló fi ọmọ àjàká lẹ̀ síbẹ̀. àjàká òkú. àjàká oko ọ̀tọ̀ o ewu tó lòkù. òkò ló bí sí ilẹ̀ tápà àjàká ló kọ́ jẹ lẹ́yìn Ọ̀rànmíyàn tó bá ń ka Aláàfin ni àjàká jẹ lẹ́yìn àjàká ni Ṣàngó Olúfìràn jẹ. ohun tó jẹ́ kán mú Ṣàngó jẹ ni pé wọ́n ní àjàká tutù nítorí pé ó fẹ́ máa sọ ìsákọ́lẹ̀ fún Olówu. àwọn Ọ̀yọ́mèsì ní àwọn kọ̀ wọ́n rẹ àjàká lẹ̀ wọ́n fi Ṣàngó sí. ìgbà tí Ṣàngó lọ wọ́n tó lọ gbé àjàká padà. ẹ̀ẹ̀mejì làjàká náà jẹ lọ́yọ̀ọ́. ẹ̀ẹ̀mejì ló jẹ lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ a jẹ́ wípé Aláàfin Ọ̀yọ́ ń sìn Ṣọ́ládé. Aláàfin Ọ̀yọ́ ládé. pàtó wọn sọ pé ládé 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 adé aládékún lágbàfà Aláàfin. wọ́n ní ládé 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 Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbàfà Aláàfin. onítàn tó rọ̀ mọ́ ìyẹn ń ṣe ìtàn òní torí pé adé Ṣàngó ń bẹ lójúlówó adé Ọ̀rànmíyàn náà dẹ̀ ń bẹ nítorí pé agbára iná tí Ṣàngó ń lò ọwọ́ bàbá wa Ọ̀rànfẹ̀ náà ti lọ fún Ọ̀rànfẹ̀ onílé iná àtúwọn ká má ṣe é ṣàjọ. àwọn tí Òkè Ọ̀rà wọ́n ní Ọ̀rànfẹ̀ ló bí Odùduwà. ìyẹn náà ọ̀nà bìmí ni lọ́jọ́ iwájú. Ọ̀rànfẹ̀ ju Aláàfin lọ onílé iná. Ọ̀rànfẹ̀ ti wà kò bá wọn lo rẹ̀ jíìmù. kò bá wọn lo Ọ̀rànfẹ̀ gan ju Odùduwà. ìyẹn à nílò láti padà sẹ́yìn. ọ̀rẹ́ ti lo dáúlà lọ sẹ́yìn. a jẹ́ pé Ọ̀rànfẹ̀ ju Odùduwà lọ. Ọ̀rànfẹ̀ gan Odùduwà jìnnà sọ́rànfẹ̀ nítorí pé ọjọ́ tó wà lórí Odùduwà kò tí ì ju 1200 years. Ọ̀rànfẹ̀ ńkọ́. ọdún ti lọ lórí ẹ̀. ó jù lọ a jẹ́ pé Odùduwà báwọn kan nífẹ̀ẹ́. Odùduwà báwọn èèyàn ń fẹ́. àwọn ọlọ́ba nífẹ̀ẹ́. gẹ́gẹ́ bí àwọn ohun tí a gbà mo sọ lẹ́ẹ̀kan pé nílé Ifẹ̀ wọ́n ti ń jọba kó tó di pé Odùduwà dé. ọba ti pọ̀ nínú odù Ifá kan ẹ lọ ṣèwádìí ẹ̀ wọ́n máa ń pè ní